ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody kó gbọ́dọ̀ máa ronú bí everybody ẹ wò fọ́nrán yìí. kò respect anybody mo ṣe dá mọ́ chairman lóhùn àbí ẹ̀pọ́ lòun ò ṣẹ̀dá. If Oriyomi Hamzat name finally comes out at the end of the day, you say, then that's what I want to blow it in the meeting inside. The public secretary say, Abdulrahman, if you dare do that, man, no day. Báyìí oríṣiríṣi ọ̀rọ̀ ìtàbùkù ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́, oríṣiríṣi ìgbésẹ̀ ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́, oríṣiríṣi ilẹ̀ ẹ mọ́ ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́. Nígbà tí ìwà sàárọ̀ àná wọn bá wà náà, ọmọ kékeré ni wá lóòótọ́. Ṣùgbọ́n nígbà tí ayé bàbá mi Lamade sí náà, ó jẹ́ mú láti gba ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wípé ọ̀rọ̀ òkèrè ni tó bá lè kan àdìkan ẹni tí yóò borin jẹ́ kò ní kọ́ ń bó lórin ṣe kọ́. nǹkan kan wà tó ń ṣẹlẹ̀ sí gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ ní ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ tí gbogbo èèyàn mọ̀ sí Oriyomi Hamzat látàrí ètò ìdìbò abẹ́lé tó ṣẹlẹ̀ ìyẹn primary nínú ẹgbẹ́ òṣèlú tó fẹ́ fi díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn accord. mo mú ọ̀rọ̀ yìí wá láti jẹ́ kẹ́ rí nǹkan tàbí ìkejì dìmú nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn not just for content sake not for wípé mo kọ̀ wá mẹ́nubà because àwọn kankan wà tó ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú yìí mo gbọ́ níbì kan if it is true or not that there is no any opposition party wípé àwọn party kan ló máa ń plant àwọn èèyàn kan sínú ẹgbẹ́ òṣèlú láti máa dàbàrú inú ẹgbẹ́ yẹn kó máa dà wọ́n láàmú fún one reason or the other. I stand to be corrected. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe rí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section. So ọ̀rọ̀ Oriyomi Hamzat Moruf Ọlákúnlé Búṣàrì Gùdùgùdù àti ìyá kan tó ṣe bẹ́ẹ̀ gbòógì nínú ẹgbẹ́ òṣèlú náà tí a mọ̀ sí ìyá Àjàjà. ọ̀rọ̀ yìí ó ti ń di gbọ́n mi sí omi òtó nígbà tí a kọ́kọ́ gbọ́ pé wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú primary ti ẹgbẹ́ òṣèlú accord wọ́n ní Gùdùgùdù ló jáwé olúborí wọ́n ní Oriyomi Hamzat ló jáwé olúborí ṣùgbọ́n later on lábẹ̀rẹ̀ sí ni máa rí awuyewuye ọ̀rọ̀ lọ́tún lọ́sì wípé Gùdùgùdù ni wọ́n fún ní certificate o kì í ṣe Oriyomi Hamzat àti bẹ́ẹ̀ lèmi tí wọ́n ń wò pé kí ló lè ṣẹlẹ̀ gangan. mo wá fẹ́ jẹ́ kí ẹ mọ̀ dájúdájú ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ ọ́ di mímọ̀ fún Alhaji Oriyomi Hamzat wípé you have not no more ẹ tí mọ̀ dáadáa nípa ti ọ̀rọ̀ ètò òṣèlú. I stand to be corrected. Alhaji Oriyomi Hamzat, you have not mi mọ̀ bóyá tí ń rìnrìn àjò yẹn kó tó di wípé kéde ń pẹ́ fẹ́ jáde fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. But there are some things you need to understand when it comes to politics. wọ́n fi àwọn allegation kankan yìí wọ́n fi àwọn ẹ̀sùn kankan Alhaji Oriyomi Hamzat wípé is rude bó ṣe ń sọ̀rọ̀ sí àwọn èèyàn kan. If this is true, Alhaji Oriyomi Hamzat, please, this is the time for you to change your attitude towards some people, not only about politics, but for your own personal. We know you. àmọ́ yín gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ agbóhùnsí afẹ́fẹ́, and for every broadcaster they should have that spirit of courage and confidence in themselves pé yes mo lè ṣe nǹkan, but ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. Okay, Mr. Oriyomi Hamzat, if all these things they are saying about you is true, definitely ẹ ní láti wà very very careful. Politics is something that you need to study it. ó dàbí no one is island of knowledge. kò sẹ́ni tó gbọ́ tó nínú ọ̀rọ̀ politics yìí ibi tó sọ pé tiẹ̀ ti bẹ̀rẹ̀ ní tèèyàn kan ti parí sí. Please, Oriyomi Hamzat, Alhaji Oriyomi Hamzat, please, if you are the true candidate to emerge, then fine. But what is happening in that your political party? We need to know. ẹ̀yin náà jáde ẹ wá sọ ohun tí ẹ̀yin náà lè sọ. Let's know. ẹ má jẹ́ kí a confuse àwọn èèyàn. Is it Gùdùgùdù? Is it you, Oriyomi Hamzat? Then who? And if your attitude is the one they are complaining about, wọn lọ́ máa yẹ kẹ́ ní problem nínú ẹgbẹ́ òṣèlú yẹn.
to the next person. Ìyá Àjàjà yìí, I don't know you from anywhere, but with few things tí mo ti rí, mo rí àwọn nǹkan kan ìgbésẹ̀ kan tẹ́ ti gbé nínú ẹgbẹ́ òṣèlú Accord, and mi ò ní fẹ́ sọ wípé mo fẹ́ bu yín àbí mo fẹ́ bu ẹnu àtẹ́lu yín àbí mo fẹ́ sọ̀rọ̀ sí no, màá fẹ́ pè yín náà sí àkíyèsí ni wípé ẹ jẹ́ ká ṣe ohun tí àwọn èèyàn yóò fi sọ nípa wa ní dáadáa ní ọjọ́ iwájú. Same goes to Oriyomi. What you do today will tell us tomorrow. Ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ṣe àwọn nǹkan tó wà lẹ́yìn ká yanjú ẹ̀ nítòbínúbí. Ẹni tí ó jẹ́ ìmọ̀ bó ṣe jẹ́ nínú ẹgbẹ́ òṣèlú Accord ó sọ̀rọ̀ kan nípa ìyá Àjàjà, and if it is true or if it is not true, I don't know. Bẹ́ẹ̀ ìyá Àjàjà náà sọ àwọn nǹkan kan nípa Oriyomi Hamzat. Ìyá, mo kọ̀rọ̀ yín ni ẹ jọ̀ọ́ ibi tó bá kùn sí ẹ túnṣe. Ọ̀rọ̀ òṣèlú ò ṣe dá sí ẹ ni mo ṣe ń ṣẹ́nu pò ní àwọn apá ibì kan kó má di wípé wọ́n á lọ fi orí ẹ̀ fọ́ àgbọn nígbẹ̀yìngbẹ̀yìn. Torí mi ò mọ bí tẹ́ ẹ ti ń bọ̀, mi ò dẹ̀ mọ bí tẹ́ ẹ bá dé, mi ò dẹ̀ mọ bí tẹ́ ẹ ṣe ń lọ. Gùdùgùdù làwọn èèyàn kan pariwo, àwọn kan pariwo Oriyomi Hamzat. Then ta la fẹ́ gbàgbọ́? Ìyá yìí, ìyá Àjàjà, wọ́n ti sọ̀rọ̀, ilẹ̀ ti kún, and I was able to pick some vital things from what she said. Nǹkan tí ìyá yìí sọ nípa Oriyomi Hamzat pẹ̀lú nǹkan táwọn èèyàn ń sọ nípa Oriyomi Hamzat. Bẹ́ẹ̀ àwọn èèyàn kan tún wà in favour of Oriyomi Hamzat. Èmi máa tẹnu mọ́ o nípa ẹni tí yóò borin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe kọ́, ọ̀rọ̀ kéré ní bó bá lè kan á dì kan. Ẹnikẹ́ni tí ọ̀rọ̀ yìí bá tábà ẹ jọ̀ọ́ ẹ ṣe àtúnṣe, ètò ìdìbò ń bọ̀ lọ́nà. And also, is this what we need right now? Àwọn ọmọ yẹn tó wà nínú igbó yẹn kọ́, ẹ̀yin wá ń bára yín fà á láti máa fi distract ní same ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Ó máa ṣe o. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Màá fẹ́ jẹ́ kẹ́ ẹ wo àwọn fọ́nrán tí a lè pè ní àṣírí ńlá, tí àwọn nǹkan bíi good news náà dẹ̀ tó tún wà níbẹ̀ tó jẹ́ ìmọ́lẹ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Màá fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wò dáadáa. Ohun tẹ́ ẹ bá rí sí lẹ́yọ kọ̀ọ̀kan ẹ fi ránṣẹ́ sí. I stand to be correct. Ọ̀rọ̀ yìí gbogbo ojú ló ti wà lórí Oriyomi Hamzat àti ẹgbẹ́ òṣèlú yìí. Kódà ó ti kan gbajúgbajà òṣèré Láìdé Bákàrè nípé òun náà wọ́n lọ mú wá láti ibì kan. Gbogbo ẹlẹ́ máa gbọ́. Màá fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán yìí dáadáa délẹ̀ kẹ́yìn náà lè understand, kẹ́ tó lọ máa bá wọn dá sí, kẹ́ lè understand ibi tẹ́ fẹ́ fì sí lórí ọ̀rọ̀ yìí. Kì í ṣe gbogbo mátà la máa jump lé lórí. Tàbá tẹ̀ fẹ́ jump lé lórí, ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìwádìí dáadáa ká lè mọ bí a ṣe fẹ́ gbà dá sí ọ̀rọ̀ náà. So ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yìí gùn rárá. Ẹ jẹ́ kí a lọ wo àwọn fọ́nrán yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣókùnkùn tí ó wà nílẹ̀, ìmọ́lẹ̀ àtàn sí. Ẹ̀yin náà ibi tí ọ̀rọ̀ yìí máa padà wá ṣe fọ́nrán yìí, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ wo gbogbo nǹkan tí ó dúró mọ́ ohun tó wà nílẹ̀ yìí ká lè mọ bí ọ̀rọ̀ náà yóò ṣe lọ sí. Gbogbo ẹ má gbàgbé o láti bá wa comment, torí comment yìí ṣe pàtàkì. Kẹ́ bá wa like, kẹ́ dẹ̀ bá wa share, torí eléyìí ó tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Oriyomi versus Àjàjà versus Gùdùgùdù. Secret behind it lọ́tún lósì. Ó yá ẹ jẹ́ ká bá wọn débẹ̀. Àkókò ó máa ń tàbí àwọn kan lọ́dọ̀ rẹ̀ ká máa ní ká máa mú wá fóun. Àwọn aspirant kò jẹ́ kán dọ́dọ̀ àwọn esco mọ́. So yẹn àárín òun àtàwọn esco kò tí a gùn torí pé kò respect anybody. Ẹyẹ tó kàn mí ni pé ìgbà tó dá dé ládẹ́jọ́ tí wọ́n rí pé ó ti wà bó ṣe máa ń wà pé ó ti send message sáwọn House of Assembly pé àwọn honorable members pé wọ́n pàdé nílé òun. Ilé tó fi ń fọgbọ́n tàn mí yẹn ó ti actually send message sọ pé wọ́n kàn pàdé nílé òun without my knowledge, without the knowledge of the esco. But they want to say I can't do anything without my esco. So ìgbà tí wọ́n á rí ìmọ̀ ní chairman náà wọ́n forward the kidney chairman wọ́n béèrè why would you do that? Tó bá rí bó ṣe dá mọ́ chairman lówó àbí ẹ̀kọ́ lòun ò ṣe dá. So wọ́n send sí pé this is what you can't be talking to your chairman like that. Mo send the text lóyún torí pé mo tún ti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ alẹ́ ẹjọ́ ìlú kọ́mọ mi kan lábùjá tó ní pé òun á kọwọ́ sí mi lójú, màá bá ìyá yẹn jà, màá kọwọ́ sí lójú, màá disgrace ẹ̀, màá gé léyìn jẹ. Ọmọ tó wá sọ fún wọn pé excellency mọ́mí ilẹ̀ máa gbá sọ̀rọ̀ bóyá somebody else let me know. Ó ní I know and I want you to tell her. Ọmọ bá sọ fún ọ̀rọ̀ ilé ìwọ̀n lè sọ fún mọ́mí o. Ìjà tó máa bá mi jà ní pé second day ó wá síbi ó wá fọ gbogbo lé bíbá. Ṣáwọn gangan àbí. Ó rán àwọn èèyàn ẹ̀. Àbáwọn olùgbèjà. In fact bó ṣe ń collect voice note
tó fi sọ fáwọn èèyàn kán lọ bábí jẹ́ kó náà kan wá àwọn ẹlẹ́ni tó wá lọ́jì síbí ó disturb wọn àwọn ọmọ ọlọ́mọ tó ń bá wa ṣiṣẹ́ ń bí ó gbá wọn létí ó gbá wọn lọ́rùn àwọn èèyàn gbá wọn lọ́rùn wọ́n ń wá sẹ́kìtì mi kiri àwọn fẹ́ gọ̀ọ̀nà ẹ̀dá ni níbo ni ìyá àjàjà wà àyà àjàjà ó lè kíní kankan kó ṣàtúntò oríṣiríṣi wọ́n rí kọ́ọ̀dù gbogbo ẹ̀ sínú cctv tó wà ní ọ̀gbẹ́ pé wọ́n ní wọ́n bẹ̀ mí kí n má jáde bí wọ́n ṣe wá ní ó di alẹ́ ló pè pé ń gbọ́ fáwọn kan wá sórí ọ́fíìsì ìrìnkà ìdíwájú òun ló ní kan wá nǹkan tí wọ́n ṣe mí léṣe ní ti káyà sókè bí wọ́n ṣe mí léṣe bí wọ́n kìíní kan ó lọ́wọ́ mi jẹ́ ó ti jọ́ kejì bí wọ́n mú dẹ̀ ó dẹ̀ out of my house I don't want to ever see you in my house. If Oriyomi Hamzat name finally comes out at the end of the day. Dr. Danladi, are there some people, vested interest in our state, who don't want Dr. Oriyomi Hamzat's name on the ballot? I put that to you. Of course. But the government of of the Oyo State legal limits. has hand in this. The governor of our state? Except, of course, you all know. I don't We know don't anything. know. Who are they? Tell us. Can I educate you? Yes, Please tell us. I'm not afraid of anybody. Yes. Governor of Oyo, our national secretary. He's appointee, and the person purported say he won his primary through them. He's a contractor in government house. He's a boy to the government. You can prove this? The other guy is a contractor? Yeah. Under this current administration. Busare, I hope I called the name correct. You called the it correct. person that did not even. Gudu. What is the meaning of gudu? In Hausa, if they say gudu, run away and leave the party. Also, they accuse Alhaji Oriyomi Hamzat of trying to usurp the party structure. In the state. So who are the other people in the structure? We were in the meeting in Abuja, all the NWC except Ajaja. You know, she's supposed to be here campaigning for her position. We are in the meeting for 5 days. In the meeting, we are screening people nationwide. I'm a member of screening committee. Not only that, I'm a secretary screening committee. We were discussing with Ajaja. Yes, we are doing visual meeting, blah, blah. She will call us how far, we'll tell her. We just carry her along because she has to be tandem with what we are doing. She called me, my deputy, how are you? How far? I will now explain to her. Okay, where are you? I said, what's the last speaker? I want to talk to you before. Do you know what? Initially, I wanted to say people we shouldn't go with. You know, I'm in Oyo and on ground. We should not go with Oriyomi Hamzat. I said, clearly, well, you said that. Yeah, we should not go with him. I say, but now, I say, what is the reason, ma? Everybody is hearing you. The chairman say, what is the reason why we should not go with Oriyomi Hamzat? The man cannot. Don't pick my call. It's too arrogant. But the truth of the matter is, the man to beat is on ground. So, but since we want to win the election, go with him. Madam said we should go. She said it 3 times. We said okay. Finally, because even if you didn't say we should go with him, at least the screening committee passed him. He has passed the screening committee. After 1 hour, around 3 o'clock, midnight, that is morning, morning of Monday. She called me again. She said, where are you? I said, we're still in the meeting. She said, go down. I want to say, you see, not Hamza again. I see. She had that. Is destroying our structure. I say, Hamza now, witchcraft. That's me. This night is destroying. It's working. Now within 1 hour, she called me later now. She called me around 3 or 1 o'clock, saying for Hamza, is the one to beat. Then she now called me 3 o'clock. Say no anymore. I say, Mama, I started on it. I was like, tell me. She said, don't worry, just go up, put it on loudspeaker, let me talk to them again. When I went up, I said, how can I relate this to my national oversight? And I called public secretary. I told her, I say, do you know that Mama Jaja said we should go for Hamza? He said, yes, we are done with him now. I said, no. She called me that he saw me going out. That not Hamza again. We should go for Busare. He said, then that's what I want to blow it in the meeting inside. The public secretary said, Abdrama, if you dare do that, man, no day. Don't bring it out. I said, he said, don't bring it out. Me, I want to go sleep. We are tired. Come on, see, are we her children? 1 minute she said this. The other minute, I said, she say she be old woman. Maybe that old age. She's 70-something. You should know that if you are 70-something, all of us, when we are 70-something, we may not be that too normal. Sorry. There are some people she say they should send to her. And among them, my name not there because she know me very, very well. But that is a níwọ̀n ìgbà tí mo ti kéde lánàá yìí oríṣiríṣi nǹkan ló ṣeé ṣe kẹ́ ẹ máa rí báyìí o oríṣiríṣi ọ̀rọ̀ ìtàbùkù ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́ oríṣiríṣi ìgbésẹ̀ ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́ oríṣiríṣi ilẹ̀ mọ́ ló ṣeé ṣe kẹ́ ẹ máa gbọ́ nígbà tí ìwà sàárọ̀ àná wọn bá wà náà ọmọ kékeré ni wá lóòótọ́ ṣùgbọ́n nígbà tí ayé bàbá mi Lamade sí náà ó jẹ́ mú láti gba ayé Kọ́lápọ̀ Ọláwuyì Ìṣọ̀lá mo dàgbà mi ìdàgbà jù mo kúrò lọ́mọ àgbékọ́rùn roko ojú ayé wa Lamade sí náà fi di gómìnà ayé la wà tí Ràṣídì Ládọjà ìgbà lọ́wọ́ ẹ̀ ojú ayé yìí náà la sì wà tí dorí bàbá wa Ajímọ̀bí àkúkú kú òǹbẹ̀ tí akálà ìṣe tiẹ̀ láwà tákàlà ìgbà lọ bàbá Ládọjà bẹ́ẹ̀ lásìwà Tájímọ̀bí bọ́ọ̀bẹ̀ lọ́dún kìíní ọdún sáà kìíní sáà kejì ó tó wá dayé ti Ṣèyí Mákindé gbogbo ń tẹ́ lè fi dẹ́rù bà wá pátápátá kò sí ìta àgbọ́rí kò sí ìta àrírí kò sí ìta àmọ́ gbogbo ń tẹ́ lè rò pa àrírí inú òṣèlú kò sí èyí tí ò sojú wa àpẹẹrẹ kan tà náà ẹ bá kọ́kọ́ kú ńlẹ̀ tèrò tó ń rí bó ṣe rí ẹ kẹ́ ẹ mọ̀ pé we are determined but we are not desperate àmọ́ ń tà ń ṣe o ẹkún wa lọ́wọ́ ẹ̀ encourage wa torí pé people's mandate lélẹ́yìí it is not
ordinary politics. This is a movement. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá pa Oriyomi kẹ́ ẹ mọ̀ pé òṣèlú ti dénú. Gbogbo tí wọ́n ráàyè sọ lánàá tí wọ́n rí sọ lónìí kẹ́ ẹ mọ̀ pé òṣèlú ti dénú. Àwa ò sì ní bínú, a mọ̀ fi wọ́n rẹ́rìn ni. Orí pé ń tọ́ lọ́jọ́ náà ni. Wọ́n lè ní ìwé sọmọ Ìbàdàn mọ́ báwọn ní ìsìn. Wọ́n lè lẹ́yìn tí gbogbo ayé mọ̀ ń bàbá mi kọ́ ló bí mi. Wọ́n tẹ̀lé náà fẹ́ lọ sí DNA test mi báyìí. Wọ́n lè ní mo bú yàn kan rí lórí rédíò. Ta ló sọ fún ọ pé béèyàn bá ṣàìdáǹsì ní bá wí? Nígbà tí èsè wí pé mò ń stage manager ẹni tí bíbọ́ lọ́n ṣe dá mi. À ń ṣe gómìnà pé kò yẹ kó dìjà. Kọ́kọ́ lọ sí senator àbí kọ́kọ́ lọ sí rep. Nínú ìwé wo wọn kọ sí gan-an. Nínú àwọn tí ń darí wa ta ló study political science to try and encourage ourselves. Wọ́n lo agbára láti fẹ́ yàn wá jẹ. Wọ́n lo ọlọ́pàá láti fẹ́ dúnkùkù lájà mọ́ wa. Wọ́n lo àwọn tọ́ọ̀gì láti fẹ́ lé wa ní sàsádìdì. Ṣùgbọ́n mo fẹ́ fi gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú tá a gbé lọ́wọ́ yìí lọ́kàn balẹ̀ pé one with God is majority. Ẹ jẹ́ kí eléyìí ó jẹ́ ìdí tí gbogbo ẹni tọ́lọ́ ń bá fa orí ẹ̀ sókè ó fi mọ̀ wípé dandan ni kó wọ́n ṣàánú ẹni tí ò tó òun. Ẹ jẹ́ kí eléyìí ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ wípé gbogbo èèyàn pátápátá in ló ní dues láti pay sí community tó bá ti jáde tọ́lọ́ ń bá ti ràn lọ́wọ́. No one should be limited for a category. Thank you all for love. May God perfect it. One with God is majority. He knows how to do it. Ẹ má bẹ̀rù. Ẹ má ṣojú ẹ̀sìn mọ́ fòyà. Àṣírí tó Oriyomi Hamzat sọ nípa àwọn olóṣèlú tán pera wọn lólóṣèlú náà fi fẹ́ lọ́gbọ́n àlùmọ̀ǹkọ̀rọ̀ yìí láti má jẹ́ kó wọlé nínú ìdìbò abẹ́lé tí wọ́n ṣe lọ yìí náà sì fi gbé owó fáwọn àgbààgbà olóṣèlú kan nínú àwọn àgbà olóṣèlú àkọọ́dù ìpínlẹ̀ Ọ̀yọ́ state. Alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí Oriyomi ọmọ Amusa kú oríire ìjáwé olúborí níbi ìdìbò abẹ́lé tí wọ́n ṣe lọ ní kòpẹ́kòpẹ́ yìí. Tẹ́ bá ṣàkíyèsí mi dáadáa ẹ rí wípé mi tètè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oriyomi ọmọ Amusa nípa ìdìbò abẹ́lé tí wọ́n ṣe lọ ní kòpẹ́kòpẹ́ yìí. Bá ti ṣe ètò ìdìbò náà tán àwọn kọ́nu-kọ́họ̀ díẹ̀díẹ̀ kan wáyé bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé gbogbo wa náà la mọ̀ tọrọ Oriyomi Hamzat ló wọlé wọ́n wá fẹ́ sọ̀rọ̀ di òótọ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn Oriyomi Hamzat ló padà gbéfe ni mo fi ń fi àsìkò yìí dúpẹ́ fọ́lọ́run ọba nípa àṣeyọrí ọmọ Amusa lórí ìdìbò abẹ́lé tó wáyé yìí gbogbo eléyìí tó wá kú lọ́nà táwọn òbí ogun Ọlọ́run tó ṣẹ́gun fún Yusufu láàrin àwọn ọmọ bàkan rẹ̀ lọ́jọ́sí tó yọ Yunusa kúrò nínú ẹja kọ́lọ́run kó bá wa gbé dé ipò gómìnà náà nírọ̀rùn kó má jẹ́ márùn ọ̀tá ọ̀sẹ̀ lórí rẹ̀ àti gbogbo àwa olólùfẹ́ Oriyomi ọmọ Amusa pátápátá tá à ń fẹ́ dáadáa fún Oriyomi ọmọ Amusa. Yorùbá ní yára gbọ́rọ̀ lọ́ra fọ èsì mo ń fi ara balẹ̀ wo bí tọ́rọ̀ náà jà sí ni mo sì tún fọkàn ṣàdúrà fàlájì Oriyomi ọmọ Amusa pé kọ́lọ́run kó fún láṣeyọrí ìdìbò abẹ́lé náà ṣe ní ìsìn báyìí tó Oriyomi ti wá dìklẹ̀ páwọn ni wọ́n gbé fi náà fún tí gbogbo ẹgbẹ́ náà sì ti faramọ́ ló jẹ́ ń jáde wá láti wá sọ tinú mi lórí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tí mo wá ní Oriyomi ọmọ Amusa sọ tó ń fọ́ àwọn ọ̀tá rẹ̀ lórí tán fi lọ́ ń gbẹ̀yìn bẹbọjẹ́ tán ń gbà bẹ̀tẹ̀lẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú mi wípé kó Oriyomi ọmọ Amusa má bàa dépò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun ni fọ́nrán kan táláàjì Oriyomi ṣe ní kòpẹ́kòpẹ́ yìí tán ń sọ àjẹ́ndà wọn tán fi ń sọ nínú ẹ̀ báyìí wípé gbogbo àwọn tó wà ń pò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn tó ti ń gba ipò náà kọjá tó fi dórí àwọn tó ń ṣèjọba orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ̀ páwọn bọ̀ wá tú àṣírí àwọn ni. Oriyomi náà sì ti mọ̀ pé táwọn bá ti dépò náà àwọn ó bẹ̀rẹ̀ sí ní tú àṣírí àwọn láti jẹ́ kí gbogbo aráàlú tí wọ́n ń ṣe ìlú lé lórí ọmọ báwọn olóṣèlú lẹ́wà ti ṣe yan àwọn aláìní jẹ tí wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Oriyomi sọ̀rọ̀ tó pọ̀ nínú fọ́nrán náà nípa báwọn tó ń ṣèjọba lé wa lórí ti ṣe yàn wá jẹ tán fẹ̀tọ́ wá dùn wá tán sì ń sọ ẹ̀tọ́ gbogbo wa tán sọ di tara titi wọn nìkan ṣùgbọ́n wọn bá ní mo rántí nínú ọ̀rọ̀ náà eléyìí làwọn opposition wọn tán jẹ́ ní of progress wá gbọ́ tí wọn ò fẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ dá wọn sì fẹ́ káṣírí àwọn ó tú síta náà fi lọ́n fi àbẹ̀tẹ́lẹ̀ bí àwọn àgbà olóṣèlú kan nínú ẹgbẹ́ àkọ́dù nípínlẹ̀ Ọ̀yọ́ wípé kán má jẹ́ kó Oriyomi ó wọlé tàbí kán dọ́gbọ́n sí kán dàǹbarú ẹ̀ mọ́ wọn lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ló dá wàhálà alẹ́ sí wọn láàrin o tó ń mórí fọ́ wọn tó sì mú ṣòkòtò jábọ́ nídìí wọn tán fi ní láì Oriyomi ọmọ Amusa ò ní débẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn mo gbà pàṣẹ yọrí lọ́lọ́run ó ṣètò Oriyomi ọmọ Amusa pẹ̀lú ògo tọ́lọ́run. Ẹ̀bẹ̀ kan ni mo wá ń bẹ̀yìn ẹ bá ń táàgì Oriyomi ọmọ Amusa ní fọ́nrán mi àti gbogbo ẹgbẹ́ àkọ́ọ̀dù tán jẹ́ Oriyomi ọmọ Amusa kí fọ́nrán mi yìí kàn wọ́n lára kó Oriyomi ó tẹ̀lé ìmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n yìí. Oriyomi ọmọ Amusa àwa ti nígbàgbọ́ nínú yín pé ẹ ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ó dá tẹ́ bá ti dé ipò gómìnà náà tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ó sì padà di ti gbogbo orílẹ̀-èdè yìí fi ń tọrọ. Ìmọ̀ràn mi fún yín lórí ọ̀rọ̀ náà wá ni wípé inú lóko ẹyẹ gbé o ẹ jẹ́ kí gbogbo ọ̀rọ̀ báyìí máa gbé inú yín kọ́wọ́ yín ó fi tẹ ìkudà torí ogun orú ẹ̀mí tó tún bọ̀ lọ́nà lọ́jọ́ iwájú ẹ dákun torí Ọlọ́run Ọlọ́run ó fún yín láti yọrí sí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run ẹ bá mi share fọ́nrán mi kó káwọn lára ẹ share rẹ̀ fún gbogbo àwọn olólùfẹ́ yín kẹ́sì bá mi táàgì wọn ní fọ́nrán yìí kán lè tẹ̀lé ìmọ̀ràn mi Ọlọ́run mú yín débẹ̀ rọrùn ojú kálukú wa ni ó ṣe o àní fira wa sàwátì láṣẹ Ìdùmarè ó dìgbà kan náà eré o àkọọ́dù lẹ́gbẹ́ wa nípìnlẹ̀ Ọ̀yọ́ ní 2027 yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀. tí national body bá gbé kalẹ̀ ẹni gbogbo àkọọ́dù gbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n aláwọn kanú ẹgbẹ́ wa ó jẹ́ pé wọ́n tẹ̀lé ìlànà òkè. èwo lànà òkè èwo lànà sàlẹ̀. well accord àwọn national bodies wa àwọn pẹ̀ka ní national working committee àwọn ní agbẹ́ àwọn ní abẹnugan tẹ́gbọ́n náà ti kò kárí gbogbo ní ti lọ́nu ẹgbẹ́ òṣèlú. wọ́n jókòó pé báyìí láti dìbò abẹ́nú ní Ọ̀yọ́ state Ọ̀ṣun state gbogbo state wà ní Nàìjíríà iná jókòó wọ́n sì máa ń rán àwọn delegate àwọn aṣojú wa tí ó wà á ṣe ètò ìdìbò fún ti ètò ìdìbò nípínlẹ̀ kọ̀ọ̀kan àwọn tí wọ́n rán wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn yẹn ò fẹ́ jẹjẹkújẹ wọn ò fẹ́ ṣìwàwù wọ́n fẹ́ ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ èló fi jẹ́ pé Oriyomi Hamzat làwọn tán rán wá látàbújá àwọn Oriyomi Hamzat náà fakalẹ̀ pọ̀ ní ọmọ òye accord
tí ó díje ní 2027. ṣé mọ̀ pé bàbá sọ̀rọ̀ nípa pé ó wà látòkè ó wà láti ìsàlẹ̀ àtòkè àti ìsàlẹ̀ join together ni ìsàlẹ̀ ni yóò gbé agbára ró òkè ló lágbára òkè ló lágbára ìsàlẹ̀ ló gbàgbára ró bí ẹni tó lágbára ró bá tó gbàgbára ró bá ní mi ìsìn mọ́kàn kò sí tágbára ró dùn lé lórí. ìyẹn tí ẹni tó bá gbàgbára ró tó bá wà lórí òtítọ́ torí òfin wà nínú ẹgbẹ́ ìlànà wà nínú ẹgbẹ́. kí ló fi kí ìlànà. òfin ni pé etí àwọn tó bá jẹ́ lórí wa l'Ábùjá tó máa tó pé kàṣe àwọn tá a wà ní state a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni àwọn tó wà ní state tó bá pàṣẹ kan ẹni tó wà local government wọn náà gbọ́dọ̀ ṣe it is top to bottom bottom to top approach. ó lẹ́ ń lò lákọ̀tì. òun náà ni gbogbo ẹgbẹ́ òṣèlú wọn lò ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n bá pàṣẹ pé l'Ábùjá state ò lè sọ pé òun ò lè tẹ̀lé ọ̀nà yẹn. ok wá wò sí accord ibo lẹ ti pàdánù ẹ̀ gan tí ó fi di disaccord accord ni n tí ó bá ṣọ̀kan ni wọ́n ń pè l'accord ìṣọ̀kan yìí ti wá di disaccord ó ti wá pín yẹlẹ ń bo lẹ ti sọ àfojúsùn yín nù tí accord ti di disaccord. ẹ ṣe gan ní táwọn sọ tẹ́lẹ̀ ìfáàrà ni ẹ jẹ́ ká wá wú láti fi gbòǹgbò. n tó sọ yín di disaccord ẹ wá ti pín ẹ máa gbọ́ nísìn nígbà tí wọ́n fẹ́ ṣe primary kan àkàn lọ ṣe primary kan létiri àkàn ṣe primary kan Yemẹtu ìgbà tó ṣe primary kan lónìí nísìn àkàn lọ ṣe primary ni lọ́tọ̀ lọ ṣe primary ti rep àti ti senator àkàn lọ ṣe lákínyẹlé àkàn lọ ṣe ní Jericho accord ti disaccord. ẹ ti sọ nǹkan tó ṣẹlẹ̀ àwa mọ́kànlélógún la wà nù ẹgbẹ́ òṣèlú tó jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú state bọ̀ tá a bá fẹ́ gbé àwọn ìgbìmọ̀ kan a bá fẹ́ ṣe nǹkan kan ó yẹ kí àjọsọpọ̀ kó mọ wáyé nígbà tá a bẹ̀rẹ̀ accord Oriyomi wá darapọ̀ mọ́ wa. ẹgbẹ́ yìí ti wà Oriyomi tó dé ṣe executive ti wà Oriyomi tó dé. irú àwa yìí join gẹ́gbà tó Oriyomi dé ni. o ẹ sínú accord tẹ́lẹ̀. sínú accord tẹ́lẹ̀. ok ẹ̀yin tẹ̀lé Oriyomi wẹgbẹ ni. àwa tẹ̀lé Oriyomi wẹgbẹ ni. ok egun Oriyomi lẹ wa. bàbá tó bá jẹ́ Oriyomi kò sẹ́ni kan nínú ẹgbẹ́ òṣèlú accord tá a gbé lọ́wọ́ lọ́yọ̀ state tí ò sí Oriyomi lẹ́yìn àméjì yẹn náà ni secretary àti state chairman. ìlú náà change ni last week ìní o. ní báwo. ọwọ́ ti kọ́ wọ́n ẹni tẹ́lẹ̀ ìgbàlá wọnú ẹgbẹ́ wọ́n máa sọ torí agbẹnusọ ni mí mo ti lọ sórí rédíò tàbí ẹgbẹ́ yín fc negotiation láti náà ni ẹgbẹ́ yín ìdìbò ẹgbẹ́ yín ìṣègbà ọba tásìkò sẹ́yìn isb làlẹ́ mọ́ bá lọ mo máa sọ táwọn yẹn pé ẹgbẹ́ dá wáyé ó yàtọ̀ sẹ́gbẹ́ àná àkọọ́dù fẹ́ dìbò lásìkò yìí ó fẹ́ wọlé ó ti fẹ́ ṣèjọba gbogbo nǹkan náà ti ń ṣe bọ̀ ó ti bá tẹ̀yìn lọ àkọọ́dù ọ̀tún la gbé lọ́wọ́. ok ẹ má bínú o ìgbà tí ẹ̀yin executive mo rò wípé tí wọ́n bá yẹn executive yóò ní ìbò pé tí kálukú ó sọ pé ọya báyìí báwo lẹ ti yẹn executive. ṣe rí ìtọ́wọ́n mi ni pé àkọọ́dù fẹ́ jẹ́ máa ń ṣe ò ní pé ṣẹ̀ǹpá àkọọ́dù wọn kì í fẹ́ dìbò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ ìbò wọn ni pé isb dà torí ẹni tó bá gbọ́dọ̀ sọ ẹ̀dọ́ kan ní kó máa parọ́ ní tó bá tiẹ̀ lẹ́kìnní tó tẹ̀lé lẹ́kejì tó tẹ̀lé lẹ́kẹta àwọn yóò ga ó ti di àbímọ rẹ̀ wọ́n bí lè pé a máa fi negotiate ni. ẹ̀yin ò tí dé bẹ́ẹ̀ gbà yẹn ọdún wọlé yìí wà accord last year lẹ́wọ̀ accord so accord wọn fi àyè lẹ̀ ní fún ẹ̀dẹ́gbẹ́ pé ẹni tí bá fẹ́ wá díje lọ́ndà ẹgbẹ́ wọn oníwòlé láwọn èèyàn tí ó kì wọ inú ẹgbẹ́ yẹn wọn kì í fíìlì position yẹn kún tẹ́lẹ̀ mọ́kàndínlógún kò kí n pé tí wọ́n máa fi àyè yẹn lẹ̀ pé tí wọ́n bá ń bọ̀ kápá fẹ́ darapọ̀ mákòrò sí tẹ́fẹ́ díje wọ́n nígbà nínú mẹ́gẹ́lẹ́ inú àìtí ẹ̀sẹ̀ wọ́n bá kó méje bọ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn. ìdínàdúrà máa ń wà. ìdínàdúrà pẹ̀lú yóò ṣe àtijọ́ ọmọ ẹgbẹ́ yóò ṣe ìdínàdúrà. ṣùgbọ́n láti di olóyè ẹgbẹ́ abẹ́ni tó bá díje. wọ́n ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe. ẹ̀yin náà ti wá lórí ẹgbẹ́ tẹ̀lé wọ́n díje rú ẹ̀. irọ́ ṣe mọ̀ pé ń gbà mí ẹ tó fẹ́ díje ló mọ̀ nǹkan tí ń gbé bọ̀. àwọn tó wà ń bẹ̀ àwọn náà mọ̀ sí wọn ṣe bọ̀ seriousness ẹ ti fẹ́ díje àti nǹkan tí ń gbé bọ̀ ìní ó dìtàmì bí ẹgbẹ́ òṣèrán. Oriyomi join ẹgbẹ́ accord ó join nítorí pé kí ni wọ́n fẹ́ díje kì í ṣe pé ó ń kéré àwọn ẹgbẹ́ à ń béèrè àníyàn bọ̀ àdèjọ́ mọ́ sọ ó dà gan àwọn tá a bá nú ẹgbẹ́ gan ẹ̀mọ̀ tó wáyé pé àwọn tó Oriyomi kó wọlé kápá nìkan là ń jà fún jáyé ẹ̀mọ̀ gba àwọn ọgbọ̀n Oriyomi ni àwọn tá a bá nú àkọ́kọ́ tẹ́ pé Congress ló gbé wọn wọlé gan àwọn náà wà ní struggle yìí wípé gbogbo tí ń lọ yìí kò gbọdọ̀ mọ́ rí bẹ́ẹ̀ torí a fẹ́ díje a bẹ̀rẹ̀ pé a fẹ́ máa ta fọ́ọ̀mù ṣe ibi tí disaccord yìí ti wáyé nìyẹn. ibi tí accord ti di disaccord. accord o accord wà lẹ́yọ̀ kan ìmọ̀ fẹ́ ẹ jẹ́ kí n yànnà náà rẹ̀ kó lè bá yàwọn tó wà ní onígbé abẹ̀rẹ̀ sí ń ta fọ́ọ̀mù tààtà mọ́ sọ kò ṣẹlẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ ó bá ṣẹlẹ̀ kẹgbẹ́ òṣèlú ẹ̀wọ̀n jáde àtàwọn 108 house of assembly aspirants fọ́ọ̀mù èèyàn 108 lóra fọ́ọ̀mù mo fẹ́ díje dupò olóògbé máa tó fi pẹ́lẹ́ Ọ̀yọ́ wọn ra fọ́ọ̀mù a ní federal reps 25 lóra fọ́ọ̀mù a ní mẹ́rùn fún south senate àdìní gómìnà mẹ́rin tàfẹ́jọ́ báwo pé bàtà àti tàfọ́ọ̀mù yìí tán ẹ jẹ́ kí a jọ jókòó ká jọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìlànà ọlá fẹ́ fi ṣe screening bóun láti fẹ́ bá wọn mọ iye sọ̀rọ̀ torí pé tá a bá sọ pé àmọ́ nìkan tá a bá wọn sọ̀rọ̀ tòbínúbí ó lè fa wàhálà àwọn ọ̀gbẹ́ni wọn sọ fún wa rárá. ẹ ṣùgbọ́n ṣe sọ wípé látòkè tó jẹ́ national ẹ ti ní procedure ẹ ti ní lànà tẹ́lẹ̀ mo pé lànà yẹn lẹ́wù jáde abẹ́ ìṣẹ̀fẹ́ pàdé ìṣẹ̀fẹ́ pàdé ẹja tó jẹ́ jọ́sọ̀ kó tó ní bọ́dọ̀ kó tó ní constitution. a ní constitution there should be meetings upon meetings. okay a gbọ́dọ̀ mọ deliberate etiquette. bọ́n gbàdá wá di pé ìjọ ta parí fọ́ọ̀mù yẹn tán ìjọ yẹn la rí pé wọ́n náà pe meeting sí hotel mama àjàjà ìyẹn national secretary wa wọ́n ní etiquette wọ́n ní torí pé ìkànnì àwọn aspirant ló gbà òun wà ní meeting wọlé wa òun wà pẹ̀lú mama àjàjà kí náà sọ ń bẹ̀ wọ́n sọ fún mi pé ọ̀la láti screen o bí mi ṣe gbọ́ èmi àtàwọn ìṣẹ́kùsì ìlú bíi mẹ́wàá nínú wa níjọ́ àkùrà ọtún ọkọ̀ alọ́sọ tẹ̀ wọ́n parí meeting yẹn tán aláàgbé gbóná fúnra wa gbé àti ta fọ́ọ̀mù tán lé ní
ó yẹ ká tẹ̀lé jókòó lára wa. ọmọ fẹ̀sùn kan yín pé bòtẹ́ màmá jẹ. gbogbo àdébẹ̀ lọ àdébẹ̀ so àwọn pé ó yẹ ká tẹ̀lé sọ̀rọ̀ pé bó la fẹ́ ṣe tábà pé screening ọ̀tẹ̀ wáyé lọ́la náà ó yẹ ká tẹ̀lé èmi ní PR ẹgbẹ́ jàǹbá tó wá wáyé lẹ́yìn screening èmi náà màmá bọ́ sórí agbẹ́dẹ́ màmá second màmá defender bọ́kúlù ṣe pé screen time sọ fún mi PR pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí o. òṣèlú wà ní òṣèlú. òṣèlú wà ní bá àmúṣèlú nù. èmi bẹ̀rẹ̀ lọ yìí pé òṣèlú wà ní òṣèlú. ìbọn bẹ̀rẹ̀ ni wọ́n lóṣèlú wà ní òṣèlú. bọ́kúlù bẹ̀rẹ̀ náà wà fi hàn wá. so aláàbẹ̀ yẹn ìyàwó màmá sọ fún wa pé hòtẹ́ẹ̀lì àwọn kì í ṣe ilé ẹgbẹ́ o. ilé ẹgbẹ́ yìí wà. gbogbo ọjọ́ ìbàṣẹlẹ̀ nínú ẹgbẹ́ a máa kó lọ ilé ẹgbẹ́ kí wàá máa ṣẹlẹ̀ ẹlọmọ yanjú ẹmẹ yẹn pé ẹ ní mo wá fa wàhálà ní hòtẹ́ẹ̀lì àwọn alọ́bẹ̀ yẹn màtó wá di alẹ́ ẹjọ́ yẹn ní 11 PM secretary drop voice note pé screening wà láago 10 àárọ̀. tàbí secretary ẹgbẹ́ àkọlọ olóyè ọ̀nàbù ọláyínká dàrú pé screening wà láago 10 àárọ̀ mo wá bọ́ sórí problem pé secretary èmi àti ìlàjọ wà lọ́fíìsì àwọn ìtàfọ́ọ̀mù kí ló dé tẹ̀ lè kárí wà lóhùn pé screening wà ní ọ̀la and then screening ẹ̀sán gbọ́dọ̀ yìí èyí náà wọ́n tẹ̀ drop message aago 11 alẹ́ ẹni screening bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ ẹni tí bá wà ní kájọlá tó wà lókè ògùn ìgbẹ́tì àǹkó àbẹ́ tó wà nígbà pé èkó ló ti ń ṣe àbíkó sí nínú Ìbàdàn bó ní ètè meet up bóyá 2 minutes later wọ́n sọ tó wà padà sórí platform àwọn aṣọ àgbẹ̀ káwọn tó wà ní Ìbàdàn nìkan wá wọ́n sọ wọ́n pé èmi ò ní síbẹ̀ o torí pé ní alẹ́ nírọ̀lẹ́ tá a bá sọ tẹ̀ màmá sọ fún wa pé hòtẹ́ẹ̀lì àwọn ò kì í ṣe ilé ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ kákùnrin ilé ẹgbẹ́ mo ní tàbá fẹ́ ṣe screening yìí o ilé ẹgbẹ́ láti ta fọ́ọ̀mù ibẹ̀ náà ni káwọn ètò wa mọ̀ sí screening torí hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì màmá àwọn èèyàn lunch wọ́n fẹ́ mọ̀ sinmi káwọn ṣe gbàgbúrú kíníkan kò sí ọ̀rọ̀ òṣèlú tí ò ní mú àwọn ẹgbẹ́ mo ní tó ẹ jẹ́ ká lọ sí ilé ẹgbẹ́ wa wọn sáà dámi lò ìyẹn làwa executive mọ́kànlá làwa lọ gbé nínú 19 pé àwọn òde bíi hòtẹ́ẹ̀lì yẹn screening tẹ́lẹ̀ fẹ́ sí láwọn ẹgbẹ́ yẹn kò ní ṣe é ṣe o kò sí nǹkan tó burú jù nínú òṣèlú ẹ̀wọ̀n ní káfíńtì tó sọ̀rọ̀ nínú báwa ti ń lọ yẹn nínú àwọn asúnà tí wọn pè nínú wọn wòye tí àwọn tó ń pè pé screening wà lọ́wọ́ ìgbà àdàpọ̀ ti fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn jà wọ́n ní sùn nínú àwọn àfidàrapọ̀ mọ́ pé no aláàbẹ̀ ìwà tó mélòó tẹ lọ bẹ̀. apọ̀ kí lè lọ ṣe. àlọ́ ọ̀jẹ̀ kódà gíga sọ yìí ACP wà mẹ́ gbogbo àwọn security personnel pàápàá assistant commissioner of police gbogbo wọn bẹ́ẹ̀ ṣé ilẹ̀ pé wọ́n. even anti-cultism wọ́n pọ̀ tó ṣé ilẹ̀ ránṣẹ́ sí àwọn akọ́làgùn àwọn náà pè wọ́n wọ́n dẹ̀ invite mi mo interact pẹ̀lú wọn mo jẹ́ kó yé wọn ẹgbẹ́ sọ pé àwọn àmàgbọ̀n bẹ̀rù ara wọn pé òun òṣèlú kọ̀ ẹgbẹ́ wá sínú hòtẹ́ẹ̀lì náà bọ̀bọ̀ ẹni wọ́n ti sọ fún yín tẹ́lẹ̀ pé ẹ ọkọ máa lò bẹ̀. bọ́ọ̀lù tó bá tọ́ pé ìbẹ̀rẹ̀ fẹ́ lò nígbà pé èyí ló gbẹ́kẹ́ mọ̀ lórí ìbàdàn fún ọ̀rọ̀ òṣèlú o kí wọ́n jẹ́ pé ìbẹ̀rẹ̀ tó bá fẹ́ padà lò fún screening nígbà wà lọ jà fún nìyẹn wọ́n dẹ̀ cancel screening yẹn. àmọ́ ẹ̀fọ́ bá wọn kankan díẹ̀ díẹ̀ àwọn òfò bá kankan ọlọ́pàá wà mí anti-cultism wà mí èyí àwọn òfò bá kankan so àti gbàyàrá ti bẹ̀ onú wọn pa àyè tí kò ní fẹ́ bó tiẹ̀ ṣe ná bó ṣe. àwọn ti wa níta àwọn ìgbà afẹ́fẹ́ kẹ́mọ̀ pé executive èèyàn méjì kan nínú ọ̀rọ̀ nù nínú àwọn 19 ẹ jẹ́ kí ẹ jẹ́ kí gbogbo àjọ jókòó kájọ lájọ sọpọ̀ táàbì lè mọ̀ bá ti mú fẹ́gbẹ́ síwájú àti gbàyàrá ti sọ̀sẹ̀ pé wọ́n ti ń fẹ́ dọwọ́rú so ká wá bọ́ sórí screening or no screening àbí primary or no primary screening wa bẹ̀rẹ̀ ní 19 screening ẹgbẹ́ òṣèlú fún gubernatorial aspirant and house of assembly ó bẹ̀rẹ̀ ní 19 yóò parí ní May 21 so ní May 19 yẹn tí fọ́ọ̀mù parí gangan ẹjọ́ ẹ̀yàn ọ̀nà ìbò Busari ìnáwó ara fọ́ọ̀mù wọn fẹ́ díje sọ́bẹ̀ gbẹ́yìn wọn tẹ́lẹ̀ ọmọ ẹgbẹ́ wọn join wa nínú match ọdún yìí náà join wọn darapọ̀ mọ́ wa so match ọdún yìí ṣe ajẹ́ pé àwọn tó ṣáájú ọ̀rẹ́bù òṣèlú wọn ṣáájú ọ̀nàbù òṣèlú fi èròǹgbà àwọn tí wọn ṣáájú ọ̀nàbù Busari torí pàtàkì wọn darapọ̀ mẹ́gbẹ́ àwọn ti sọ pé mo fẹ́ wá ṣe gómìnà ni àwọn tó pọ̀ fẹ́ jáde ni wọn fẹ́ ti kàn fẹ́ díje nígbà tí ọ̀nàbù Busari wa dúró tó wá dún ẹgbẹ́ wa ní South West àbí wọ́n bèèrè lọ́wọ́ pé kí lè fẹ́ wá ṣe ó ń tọ́wọ́ tásìkò àwọn sọ òṣèlú náà ni so now wọ́n wá di 19 wọ́n wá gba form fine and good ata form ìjọ tí fọ́ọ̀mù tó close gẹ́gẹ́ náà wà ra form wọ́n dẹ̀ ra form tán a dẹ̀ bọ̀ sí àwọn gbé àmọ̀ sí báyìí máa ṣe screening o wọ́n gbà tó máa gbé wọn lọ ní 22 lọ síbo lọ sí Àbújá secretary àti chairman ni ló gbé wọn lọ sí. ẹ lè fi jẹ́ ìmúlẹ̀ ṣe wà ń bẹ̀ ni. bí àwọn ẹgbẹ́ ni mí. ok kí ló gbé wọn lọ sí l'Àbújá. wọ́n lọ gbé wọn sí screening l'Àbújá wọn àdé sọ́wọ́ kankan. ṣé wọ́n sọ fún yín pé screening wà yìí l'Àbújá tẹ́lẹ̀. screening máa wáyé l'Àbújá láti 19 to 21. oh 21 ok. tó wọ́n ti communicate pẹ̀lú wa nínú circular àtàwọn ọjọ́ wo ni wọ́n gbé wọn lọ. wọ́n wá gbé wọn lọ 22. ìyẹn ló jẹ́ kí national working committee kan disqualify wọn. kí ló tí wọ́n dá wọn lóhùn ṣe bí ẹ ti ní 19 to 21. 19 to 21. tàbí wà fìlẹ̀ ibi tí wọ́n sọ pé nǹkan wáyé 20 to 21 kí àwọn olówó à ń bẹ̀ 22 tó dá wọn lóhùn. now screening àwọn gúbà Àbújá náà ti máa ń ṣe. ok Àbújá ni gbogbo àwọn gubernatorial aspirant wa náà ti lọ sí screening. ok but wọ́n ti fún wọn ní time pé 19 to 21 ní gbọ́dọ̀ wà. mẹ̀tẹ̀ wọn lọ́nà 22 yẹn àwọn olóṣèlú screening fún so now normally wọ́n ti dé wọ́n lè access wọn wò but nǹkan kan bẹ́ẹ̀ ni pé wọ́n fail láti meet up pẹ̀lú deadline láti stipulate because mama Àjàjà tọ́jú national secretary wa àwọn náà wà láwọn national working committee tó set up screening date yẹn. ǹjẹ́ báwọn national secretary ok wọ́n jọ wà láwọn committee tó set up pé time yìí ni screening ma close so now àwọn wá ti wọ́n believe pé it's business as usual pé bọ́sẹ̀ lọ́n 22 yẹn wọ́n sì lè fly wọn wọlé náà nù pé àwọn táwa ní ẹgbẹ́ a ti ń furnish àwọn national pẹ̀lú àwọn development tó ń lọ ní lókè àwọn kan ti lọ́nà ẹgbẹ́ wọ́n fẹ́ rà pé nǹkan báyìí ti fẹ́ mọ yíwọ́ o àwọn náà wò pé ta ló lè dìbò wọlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ náà ti sọ fún wọn wọ́n wọ́n grand wọ́n wà gún bàtà sí declaration wa ní January 17 wọ́n mẹ́ni tó lè push capacity liberty wọ́n mẹ́ni tó lè push ẹ̀ nígbà tí wọ́n gbà wọn yẹn dé òkè táwọn àwọn kọ́ni tàn béèrè lọ́wọ́ wọn gan wọ́n rí pé wọ́n ràn léwìn wọ́ọ̀dù wọn. ẹ̀yin ò sí bẹ́ẹ̀ bó lẹ ṣe mọ̀. ṣé bí executive ẹgbẹ́ ni mi mo dẹ̀ ní intel mo ní report wọ́n rí pé aláǹtà fún wọn gan wọ́n ràn rí pé wọ́n léwìn wọ́ọ̀dù wọn torí ọ̀nà ìbúkúlẹ̀ Busari wọ́n ràn ní pósítà kan wọ́n ràn ní bánà fẹ́ẹ́ tó fẹ́ẹ́ ti gọ́ọ̀nà ìpínlẹ̀ Ọ̀yọ́ ayé ilé àtiwà ní orí íńtánẹ́ẹ̀tì lítà yìí láwa báyìí
kí wọ́n máa wo internet wọ́n ní single banner and single poster wọ́n lè náà fẹ́ ṣe gómìnà. òṣèlú ni ètò àwọn èèyàn lè fi tajà ẹ̀. àwọn wàá rẹ́dí láti play òṣèlú tí ó jọ padà sí nǹkan tá a ti ń build bọ̀ etiquette níta wà dúró ní wọ́n wá set up committee tí ó wà sí delegate tí ó wà oversee primary election Ọ̀yọ́ state wọ́n ṣe bẹ́ẹ̀ náà lọ́sùn náà ní Ọ̀yọ́ state wọ́n deputy national secretary Mr. Abdulrahman Danladi Mohammed Mrs. Margaret national financial secretary Mrs. Apollonia DG national mobilization mẹ́tẹ̀ẹ̀ta lẹ́nìkan wá ṣe primary election nípínlẹ̀ Ọ̀yọ́ ní Ọ̀ṣun àrí treasurer national treasurer àrí national public secretary àrí national woman leader mẹ́ta tó lọ sọ́sùn náà ní ẹ̀tọ́ náà lọ sí tiwọn. tá a bá fẹ́ tònú ẹgbẹ́ ìyẹn national executives yàtọ̀ sí pé a tò ní hierarchy alága igbákejì alága secretary ṣùgbọ́n nínú àṣẹ ẹgbẹ́ alága secretary ni ẹ̀ṣá yóò rò pé òṣèlú ti ń wà ní òṣèlú kó tó di pé wọ́n fi secretary tán ní national deputy secretary. nínú ẹgbẹ́ tẹ́ máa fi ṣe primary national chairman and national secretary wọ́n gbọ́dọ̀ jókòó sílé ni kí àwọn tán lọ sí fíṣẹ́ ṣé kò fi ẹlẹ́wà bẹ́ẹ̀. ó wà bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ ẹgbẹ́ nìyẹn àwọn òjòkó sọ́fíìsì wọ́n ti send àwọn delegate report to delegate yẹn ilà àwọn òjòkó yẹn lórí màmá wà nínú meeting tẹ́yìn àwọn delegate yẹn tẹ́yìn àbá ní trust nínú àwọn delegate yẹn wọ́n sọ pé yá o jókòó jẹ́ o wọ́n jọ yàn wọ́n delegate yẹn. ṣe ọ̀rọ̀ àdíje dupò gómìnà ni ló fa disaccord tó sọ accord disaccord. ẹ mọ̀ wọn lo disaccord. ó ní reason. etí àsínú accord mọ́. torí ẹ ti pín méjì. no torí national body ó sún òbí tán wà pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ fẹ́rẹ́fẹ́ yìí o torí màmá gẹ́gẹ́. ẹ bá fẹ́ national body national secretary is part of national body. ṣe fẹ́ gbọ́ as far as guba and primaries and submission of names to portal to INEC is concerned àwọn tó ẹni tó lágbára àwọn tó lè sign compulsory national chairman and any other member kan lọ wo constitution. tó lọ wà ní constitution. ó wà ní constitution wa. kì í ṣe pé secretary wà bẹ́ẹ̀. national working committee they can decide pé national secretary yìí ó wà báyìí o ẹ jẹ́ kí deputy lọ sign. ẹ rò pé wà ní constitution yìí. ó wà ní constitution wa. àmúgbàtẹ́ ẹ wá jẹ́ pé ẹ̀ka àwọn tó wá báyìí DG mobilization Danladi tó jẹ́ deputy national secretary àti national financial secretary tó wá wọ́n ní jọ́tẹ̀ ń ṣe gúbà kò sí INEC bẹ́ẹ̀ ọwọ́ wò lẹ́ fi jẹ́. àwọn ọmọ ìgbà kan lọ sí INEC ibi tó yẹ ká tó kọ́ ṣe Ìbàdàn kí ni business school ni àwọn business school kan ní sáà di gbàgbọ́dẹ DR yẹn ó lẹ́ka ṣe àwọn ìjẹ̀ká láì ṣe INEC officials Mr. Bọ́láníwá ẹ̀rọ wá instruct wa pé ká lọ lo bòmí àwa lo Salvation Army because at that point in time wọ́n ti disqualify Honourable Kunle Buzari then CP fatawu sinu àwọn voluntary ọ̀rọ̀ báwọn ò ṣe mọ́ Oriyomi Hamzat ti di consensus candidate báwọn nìkan ló kù lẹ̀ ó nìkan ló kù lẹ̀ so inú Salvation Army yẹn láti ṣe kíní wa lẹ́yìn ìgbà yẹn wá lọ sí A3 tó lọ pàdé àwọn èèyàn wọn tó jẹ́ àwọn olólùfẹ́ wọn bẹ̀ so ẹ bá dẹ̀ wá wò ẹ bá lọ wo mama náà aspirant làwọn náà wọ́n fẹ́ lọ sí Ọ̀yọ́ South so àwọn náà ní tó jẹ́ kí anki panki wà mẹ́lẹ̀ lẹ́yìn nígbà tí àwọn tó ń bọ̀ látàwùjá lọ́n di. so ṣe má bínú kéèyàn jẹ́ olóyè ẹgbẹ́ national kó lè tún díje dupò tó wà ní constitution. tó bá ti wọlé tán yóò resign wọ́n lè díje certificate so gbàtàn bọ̀ látàwùjá màmá lọ́yẹ kó wẹ́kọ̀mù wọn torí pé state wọn náà wà gbogbo àtàndé màmá ní pé kí ẹni mọ̀ bọ̀ sí hòtẹ́ẹ̀lì àwọn ni màmá jọ ní kí Danladi kó mọ̀ bọ̀ sí hòtẹ́ẹ̀lì àtàwọn tó rí jẹ yẹn wọ́n sọ pé tó bá jẹ́ pé ẹ̀ contest ó máa yàtọ̀ bó torí pé yìí náà contest aspirant lẹ́yìn náà tó ń bá lọ sí hòtẹ́ẹ̀lì yín ẹni tẹ́fẹ́ bá fi gbẹ́gára yẹn yóò mọ̀ rí pé òun ti ń salẹ́yìn pẹ̀lú yín òun ò lè wá òun lágbára láti gba hòtẹ́ẹ̀lì tó wù òun fúnra òun n tí ò jẹ́ kí yẹn so and then national delegate àwọn ẹnà kó gbogbo document látàbújá wa clearance certificate ni o disqualification letter ni o ọwọ́ àwọn tó wá látàbújá yẹn ló wà kò sí ẹ̀ka lọ́wọ́ àwọn tó wà state. but ẹ dà ń sọ yìí màmá dà ń sọ yìí national secretary ni wọn so wọn jọ decide tí wọn jọ ẹ lè yọ wọn kó nu tó wà lẹ́yìn. no ẹ ti kí n láì pé wa o national secretary ni wọn bọ̀ọ̀nà náà wọn jọ jókòó tán constitute committee to stand gbọ́dọ̀ ní oversee. ẹ ti get wọ́n ti constitute committee yẹn bíi 3 weeks ago so mama wọn ti dúró wọn yàn lé lọ kódà kí wọn wà nínú pẹ̀lú Ọ̀yọ́ tó ṣe bọ́ ọmọ pẹ̀lú Ọ̀yọ́ ni wọn yàn lé ní nǹkan tó ṣe yẹ wọn yàn lé lọ sí lọ́sùn now secretary ló preside lórí ìtàn kangaroo náà wọn ṣe. ẹ lè pe kangaroo wọn lánàkì wà bẹ́ẹ̀. national working commission ẹ gbà panẹ́kì wà bẹ́ẹ̀. wọ́n lè sọ bẹ́ẹ̀. wọ́n lè sọ pé àpanẹ́kì wà bẹ́ẹ̀. mi ò gbà panẹ́kì wà bẹ́ẹ̀. kó tẹ̀ fi lè gbà panẹ́kì wà bẹ́ẹ̀. mi ò bá wọn sí bẹ́ẹ̀. ẹ ti get. ṣùgbọ́n lánàkì wà bẹ́ẹ̀. lánàkì ti wà bẹ́ẹ̀ ó ti wà authentic. ẹ tàn sọ ni pé anything that bá máa ṣe national working committee ni ló mọ authorize ẹ ti get níbo náà ti authorize secretary as returning officer. ẹ wọ́n àkóṣèlú wà ní òṣèlú. kò sí ní òṣèlú kankan it is glaring a ní constitution ẹgbẹ́ níbo náà sọ pé kí secretary ẹgbẹ́ ní state ọ̀nà nìkan jẹ́ returning officer kò sí yùn bẹ́ẹ̀ ọ̀nà jẹ́ returning officer now national ìdánwò ni pé àwọn tó ń rán wá sí Ọ̀yọ́ state tó ń rán wá sí various states yẹn kán dé kán fún wọn report nǹkan activity lọ ṣe nítorí tó ń dáwọ́ ọdún yẹn so gbogbo wọn ṣe ẹgbẹ́ kan wọn ṣe gba àkọọ́dù Oriyomi Hamzat ní káyọ̀dé. ẹ wá wò báyìí ẹ ti wá rí báyìí ó ti di pé gun méjì. àwọn onígun kankan sẹ. alága ẹgbẹ́ òṣèlú accord wọ́n sọ̀rọ̀ lóbi àná àbíjẹta pé bó ṣe lọ yóò ṣe é ṣe kẹ́ ẹ tuntun ìbò abẹ́nú dì. kò sí ní tọ́jọ́. alága náà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. alága wo kí lórúkọ alága wọn. alága ẹgbẹ́ accord sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Nàìjíríà. alága àwọn yùn igun tí wọ́n ṣe máa ń ṣe ní gbogbo àánú àwọn náà jáde nígbà tá a ṣe primary ní ọ̀dọ̀ Adeleke ní last year
àbí díẹ̀ last year náà kọ́ ni tá a ṣe ní Ọ̀ṣun state. ta ni ẹ Chris Molume bá ti mọ́ jáde nù. ẹ ṣé wọn alága ẹgbẹ́. no barrister Maxwell Ngbede ni alága àkọọ́dù. ok ẹ mú kí wàá ní tiwọn. àwọn tí wọ́n bá ṣe máa ṣe tiwọn nù bá ṣe máa fi yàlẹ̀ wọ́n fẹ́ máa business as usual la fẹ́ máa ṣe tiwọn. business as usual. àwọn olóye. tó ogun tó jà àkọọ́dù tí ń jà àkọọ́dù lọ́wọ́ yìí tá lè rò kó dáná ogun. ogun ọjà àkọọ́dù ṣé ẹ ti wá kíyẹlé ẹ ti fi kíyẹlé. wàhálà tó ṣẹlẹ̀ lákọ̀ọ́ tá lè rò kó dáná fún. tó bá jẹ́ pé wàhálà wà ní àkọọ́dù ni ẹ lọ wá kíyẹlé wọ́n ti kú ibà àkọọ́dù ní kíní because ọmọ ìdíje national àwọn tó jẹ́ àkọọ́dù gẹ́gẹ́ ìta àjọ sọ ni pé àwọn fẹ́ win Ọ̀ṣun state àkọọ́dù fẹ́ win Ọ̀ṣun state káṣí win Ọ̀ṣun state àfẹ́ mọ́ sọ pé ká máa gbà lọ position mọ́ so wọ́n sọ pé ta ló lè dìbò yóò rí ìwé ìròyìn tó wà ní January Liberty ní January 17 lọ́kọ̀ fún fẹ́ máa ti ákí pàǹkì kan nínú ìgbà tó wá gbẹ special of interest níjẹ́ ìgbà yìí ẹni tó lọ gbé tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ èmi mọ̀ wà lọ́fíìsì tó wá gba tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀ kọ́ wá díje èmi mọ̀ wà níbẹ̀ tí mo tẹ́ yẹ tí mo ta fọ́ọ̀mù fún wọn àwọn nìkan àtọmọ wọn náà wá ìyẹn ta ni Ọlákúnlé Búsárì àwọn nìkan àtọmọ wọn náà wá wọ́n lè ní géèmù wọ́n lè ní ìkọ́tẹ́tà fìdìbò àwọn ọlọ́jà gbogbo àwọn àgbà wọn wà lórí fíìdì lámọ́ àkọọ́dù nípínlẹ̀ Ọ̀yọ́. tí n bá gbé báàbò ní Ìbàdàn South West màá nà Ọlákúnlé Búsárì ọmọ South West ní ọmọ yẹn sọ wọ́n 12 àwọn náà South West náà ti wá 4 ni náà ti wá. ẹ wá wò báyìí ṣé kìí ṣe pé orin méjì tó ń jà orúkọ abẹ ṣé kìí ṣe pé litigation ń bọ̀ ní àkọ́dù yìí. litigation ẹjọ náà àlejò litigation kò ní ẹgbẹ́ òṣèlú ṣe. tí litigation bá wá ṣé kò ní kó bágun méjèèjì ṣé kìí ṣe wípé bí n bá jẹ́ kí n bunlẹ̀ bí n bọ́ n bunlẹ̀. bàbá mo sọ fún àwọn aráalé. bí n bọ́ kí n bunlẹ̀ ṣé kìí ṣe géèmù bí n bọ́ bunlẹ̀. ẹ jẹ́ kí n sọ fún àwọn aráalé tó bá ń gbá géèmù bí n bọ́ bunlẹ̀ géèmù wọn ti fail torí ẹgbẹ́ òṣèlú àkọ́dù Oriyomi Hamzat ti là fà kalẹ̀ òun náà ni ó díje tí ó sì dìbò tí ó sì wọlé láti jọ ìjọba. bọ̀dọ̀ bàbá wà nù ilé ẹjọ́ sẹ́wọ̀n wípé tẹ́jọ́ bá sì wà ń bẹ̀ kí lẹ́rù pé yóò ṣẹlẹ̀ lọ́jọ́ tá a jọ. ẹ jẹ́ ká wọlé gáùtì nǹkan tá a gbé lọ́wọ́. ilé ẹjọ́ ló dà. ẹ jẹ́ ká tẹ̀ kọ́ kákọ́ gbé sí lọ́jíìkì náà. ok. mo sọ Seyi àwọn wo ló wà níbi ìtàn làwọn ṣe. ṣé àwọn kíkà wá sọ wípé ká sọ wípé bẹ́ẹ̀ ṣe sọ pé bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ tó ń bẹ nílé ẹjọ́ ò ní dìbò. ẹ fẹ́ gbọ́ adéhùn ní kéésì rẹ̀ ṣé gbogbo tán ṣe yìí mo lọ fẹ́ nìkan àwọn kan sọ nìkan bàbá Àgbẹ̀sọlá ẹ máa wo social media wọn sọ wọn làwọn reject 100 million. mo fẹ́ bèrè lọ́wọ́ yín àwọn leader yín South West báyìí sọ̀rọ̀ leader yín 100 million láti bolo ti wá. ẹ náà àwọn náà bóyá àwọn náà wà sórí program yìí kan wáyé nàná rẹ̀ kí ni leader wọn sọ pé àwọn 100 million. ẹ jẹ́ pé ta ló fún wọn ta ló fi lọ wọn. èmi ò mọ ẹ náà wà dáyé lò bọ̀ kí wọ́n sọ pé àwọn 100 million ajá pé tòótọ́ ní 100 million kan wà lẹ́nu. ẹ ta ló ń gbowó wa ní ẹgbẹ́ yìí tó fẹ́ gbẹ́ lóru. torí mi ò sínú mílíọ̀nù tó ń ṣe. ẹ ṣùgbọ́n ẹ sọ wípé ẹ ní àwọn ìròyìn tó ń tẹ̀ yín lọ́wọ́. báwọn náà ṣe bẹ́ẹ̀ ní gbọ́ lèmi náà ń gbọ́. èmi ò ní gbọ́ kankan. ẹ mo sọ ẹ náà sọ pé ìbéèrè pé ta ni Ìbísọ́lá mo sọ pé leader wa ní South West. wọ́n sọ pé 100 million àwọn ta ló gbowó wa fún wọn. ẹ ń gbọ́ wá dé báyìí ṣe mọ̀ pé ẹnu nìkan láti ń gbọ́. ṣé àyè sọ wípé owó ti pààrọ̀ wọ́ ló di tó ń fa. ẹ jọ̀wọ́ àwọn aráàlú mo fẹ́ bẹ̀rẹ̀ mo fẹ́ bá wa mo fẹ́ jẹ́ kí wíwá bí kí n kàn sẹ̀ tábìlì fún wọn. ok. now ta ni poster boy àkọ́ọ̀dù gbogbo àwọn Oriyomi ni Oriyomi ni ló jẹ́ kí àkọ́ọ̀dù tó jí dálẹ̀. àmọ́ Oriyomi bá àwọn kan náà àkọ́ọ̀dù ni. àwọn wo ló bá ń bẹ̀ ṣé bá àwọn oníbà ti bá àkọ́ọ̀dù náà àwọn bá àkọ́ọ̀dù sílẹ̀ o no. àkọ́ọ̀dù jẹ́ gbẹ́rù kẹ́yìn tó dé. àtọ́gbọ̀n ọ̀dẹ́gbẹ́ mu but gbogbo àṣà àtàlà nílé ni tẹ́ ẹ bá interview aspirant 20 19 sọ pé torí Oriyomi jáde wọnú àkọ́ọ̀dù ló ń fi wọnú àkọ́ọ̀dù certificate so náà sì yìí ẹni báwọn aspirant kan jáde síta kan wọ́n ń bẹ̀bẹ̀ pé kánjọ́ kán má dànkan lórí àwọn kìnnìkan kéde Oriyomi ṣe ẹgbẹ́ iná fi ń bẹ̀bẹ̀ wọ́n bẹ̀bẹ̀ torí wípé wọ́n mọ̀ pé Oriyomi ọ̀bà ní tíkẹ́ẹ̀tì gbà kò sí nǹkan táwọn fẹ́ ṣe. kí lọ́nà àbáyọ fún yín lákọ̀ọ́dù. ọ̀nà àbáyọ kí ni pé àkọ́kọ́ àwọn ò ní problem. tó bá pè é pé ẹjọ́ wa jọ jókòó papọ̀ pé ẹjọ́ àjọṣe tòbí nùbí ìwọ mú ìkéde. èmi sọ fún yín ní problem mi ò sọ pé bá rí alága mi sì máa dé bàbá mi náà jẹ tí bá rí secretary bàbá mi náà jẹ ìyún ní káfíńsì bọ́ ẹ jẹ́ ká ṣe nǹkan lọ́nà tọ̀tọ̀. ṣùgbọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ yìí alága secretary kò mọ̀ sí nígun tiyín. ẹ jọ̀wọ́ ṣé bí gbogbo òfin wà tó bá ìdíwà ẹ̀sìkẹ́tì ìdí Yorùbá tọ̀nà ọ̀nà ìdíyẹ àgbékalẹ̀ ẹgbẹ́ ìlànà tó fi tẹ́ gbékalẹ̀ àtòfin ẹgbẹ́ ó ní punishment fún gbogbo nǹkan. ẹ̀yin náà tẹ́ ẹ ṣe yìí sí ṣé kìí ṣe pé tí ń takò alága àti secretary tó tẹ́jọ́ wà ní ẹ̀sìn. tó bá jẹ́ pé nǹkan tí mò ń sọ tí mò ń ṣe kò tọ́ kán bá mi gbófin ẹgbẹ́ jáde kán lé mi kó nu ẹgbẹ́ àbí. ẹgẹ́t ṣe rí owó òṣèlú kọ́lá wa ń jẹ alhamdulilayi ẹ̀mi yóò bíi láì nítorí òṣèlú mo torí pé a rí èèyàn gidi tó jáde Oriyomi Hamzat inú jẹ́ kí àwọn náà fẹ́ jẹ́ òṣèlú. kí lọ́nà àbáyọ fún àkọ́ọ̀dù nípínlẹ̀ Ọ̀yọ́. ọ̀nà àwọn oníṣòro ti ní pé torí ìṣọ̀kan làwọn wà nípínlẹ̀ Ọ̀yọ́ tí ìbò bá fẹ́ dìbò lọ́nà máa ń dìbò níbi Canada o àkọ́ọ̀dù kan ẹgbẹ́ kan tí wọ́n gbọ́dọ̀ tó wọ́n win convincingly níbi tá a wà sẹ́pẹ́sẹ́pẹ́ dé. ṣùgbọ́n máa ń tàbá fà lọ báyìí ṣe rò pé àkọ́ọ̀dù dìbò yóò wọlé. national àwọn èèyàn wọ́n pọ̀ látàbújá wọ́n pèrò adúgbò alukọ́ wà sọ side of the story pẹ̀lú nǹkan táwọn náà táwọn tó wálé àwọn látàbújá náà rí wọ́n tẹ̀gbẹ́ sílẹ̀ wọ́n tẹ̀gbà jókòó àdéhùn sọ́fẹ̀. mo rí i pé ó dàbí pé igun Oriyomi lẹ wà ṣùgbọ́n tẹ́ bá ní wọ́n pè wọ́n lábújá pé ẹ wá jókòó bígi ò bá wó síbi tẹ́ rò pé yóò wó sí. ẹ ti sọ nǹkan fún yín. kí lẹ rò pé yẹ ṣe. torí pé ẹni pé igun Oriyomi mi wà. bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí sì. kèyí tí èmi nìkan gbogbo wa mo lè like more than 12 executives la wà lọ́dọ̀ mi torí pé kí ló wà torí Oriyomi ti di guba candidate wa lọ́dọ̀ gbogbo wa torí tábà ṣe meeting nínú tẹ́ bàbá wa gan wọ́n mọ̀ sọ pé Oriyomi nìkan ni candidate àwọn yẹn sọ fàmílì asúnà ti ní yóò wọ́n máa sọ fún gbà màmá ti sọ fún gbà rí. wá ló yẹ. iná àdá bàbá bí wọ́n pè wọ́n wá ẹ bá pè wọ́n ọlọ́wọ́ ló fún yín ṣe
wọ́n wá sọ nǹkan tó jẹ́ kán kó lórí adé yẹn ṣé wọ́n sọ pé ní ìtẹ́gbẹ́ lọ́wọ́ yẹn ó lẹ́ electoral value ju Oriyomi lọ kájẹ́ ká mọ̀. ó dà ẹ wo sè wọn náà dìbò bólẹ̀ yín wà nígbà tán dìbò láti wọ́ọ̀dù sí wọ́ọ̀dù unity sí unity tí wọ́n kó wá láti gbogbo ìtàn kó dé tí wọ́n kó síbi tí wọ́n ti ṣe ìkíni bólẹ̀ yín wà bólẹ̀ yín wà tó fi jẹ́ pé wọ́n tọ́jú yín yẹn mọ́ bọ́. ẹni tó jẹ gbogbo fígbà tọkọ káàgà burúkú ni èmi personally mo volunteer ara mi mo lọ sí ward 4 níbi tí ọ̀nà ìbùkún lébùsà àti tí ó ti dìbò mo bẹ̀lẹ̀ gósìbì kan wọ́n dúró báyìí pẹ̀lú NSCDC mẹ́ta wọ́n pa àwọn èèyàn kan jọ INEC sílẹ̀ wọ́n wá pariwo Oriyomi Hamzat 0 kọ́lé Hamzat pàtàkùn ní Hamzat ọlọ́gbẹ́ bùsà rí gbogbo tán sínú ọ̀sán náà kẹ̀kẹ́ ń bẹ̀. ẹ ní fọ́nà yẹn. màá sẹ́ndẹ̀ sí mo sọ fún màá sẹ́ndẹ̀ sí mo promise màá sẹ́ndẹ̀ sí gbogbo tán sí yẹn arúgbọ́njẹ ni tára àtàwọn èèyàn wá lókè ògùn torí àwọn àti gbọ́dọ̀ rẹ̀ kí n pè wọ́n ti disqualify ọ̀rọ̀ ìbò kọ́lé bùsà rí and ìgbà tó mo sẹ́yìn wọ́n ti communicate àbújá pàwọn òṣèmọ́ so we have a consensus candidate. kí ló ń àbáyọ fún akọni ìpínlẹ̀ Ọ̀yọ́. àwa wà nídìí mo sọ fáwọn yẹn wa ẹ fọkàn bá làwọn oníṣòro. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tì í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.